Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ o wọ́n ní Odùduwà kọ̀tò Ifá wọ́n ní wọ́n ti wá kìlọ̀ fún gbogbo àwọn ìyàwó yìí o pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu nípa ọ̀rọ̀ crown prince o tí wọ́n ń sọ lẹ́nu wípé wọn fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ rádaràda báyẹn mọ́ wípé nítorí pé kò sí èèyàn kankan tó jẹ́ crown prince yàtọ̀ sí Tadéníkàwò ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wáyé wọ́n ní àǹtí wáyé ò ní right o láti wá jáde láti máa pe àwọn ọmọ tí wọ́n bí ní crown prince wípé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wípé nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé Ifá kò fi àyè gba irú ọ̀rọ̀ báyẹn rárá ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa wọ́n ní ibi tí wọ́n ti dàgbà wọ́n ní ilé onífáná ti dàgbà wọ́n ní wọ́n dẹ̀ mọ tradition dáadáa wọ́n ní nítorí ìdí èyí tí wọ́n mọ tradition wọ́n ní kò yẹ kí ó jẹ́ ẹnu wọn náà ti máa gbọ́ irú àwọn ọ̀rọ̀ báyẹn ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wáyé wọ́n ní wọ́n mọ gbogbo ritual èyí tí Queen Naomi ṣe wípé wọ́n ṣe 14 ritual tán pátápátá wípé ìtorí ẹ̀ ni wọ́n fi jẹ́ àwọn nìkan ni aya bàbá wa onírìṣà ìtorí ẹ̀ ni kábíyèsí fi máa ń sọ pé ìyàwó àwọn ni Queen Naomi wọ́n ní ritual ẹyọ kan péré ni àǹtí wáyé ṣe o wọ́n ní àǹtí wáyé dẹ̀ mọ̀ dáadáa wípé ritual tí Queen Naomi ṣe yìí ó jẹ́ kí wọ́n dá yàtọ̀ nínú àwọn ìyàwó èyí tí kábíyèsí fẹ́. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé Queen Naomi wọ́n bímọ sí inú ààfin yìí àwọn ni àrólé ni ọmọ wọn jẹ́ àwọn náà bí àrólé òun dẹ̀ ni crown prince kábíyèsí nítorí òun ni ọkùnrin àkọ́kọ́ tí kábíyèsí kọ́kọ́ bí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo ritual tí Queen Naomi ṣe yìí wọn ò tí ì yọ kúrò lára wọn wọ́n parí ẹ̀ pátápátá wọ́n dá yàtọ̀ nínú àwọn obìnrin èyí tí bàbá wa erin ńlá fẹ́. Lẹ́yìn ìgbà tí Queen Naomi parí ritual wọn ọmọ wọn tán bí òun náà ṣe ìgbésẹ̀ tí wọ́n ń gbé fún ọmọ ọba ní ìgbà tí wọ́n bí gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe fún Tadéníkàwò ẹ̀yin èèyàn lé nǹkan tó fi jẹ́ ìpè Tadéníkàwò ó jẹ́ crown prince kábíyèsí nìyẹn àrólé kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ wípé ẹnikẹ́ni tó bá máa fi jẹ ọba ní Ilé Ifẹ̀ àwọn ọmọ ọba wọn máa ń jáde ni a lè sọ pé èèyàn báyìí ni wọ́n máa mú Ifá ló máa yan ẹni tí wọ́n máa mú gẹ́gẹ́ bí ọmọ ọba ẹni tí Ifá bá mú nínú wọn òun ló máa di ọba bí wọ́n ṣe ń ṣe nìyẹn láti ayébáyé ni àwọn baba ńlá wa ṣe ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn lé kò bá jẹ́ ìdílé Láfogínì ni kò bá jẹ́ ìdílé Gùsè ni gbogbo àwọn ọmọ ọba láti ìdílé ọba gbogbo wọn náà máa wá náà máa fi orúkọ wọn sílẹ̀ èyí tí Ifá bá mú nínú wọn òun ló máa jọba ló bá parí o. Bí a ṣe gbọ́ o wọ́n ní kò sí crown prince kankan ní Ilé Ifẹ̀ yàtọ̀ sí Tadéníkàwò nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé nítorí pé òun gangan ni àrólé kábíyèsí wọ́n dẹ̀ ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún un gẹ́gẹ́ bí àkọ́bí ọba. And kí ni ìdí tí Tadéníkàwò fi jẹ́ àrólé kábíyèsí àti crown prince nítorí wípé màmá tó bí Tadéníkàwò ìyẹn Queen Naomi wọ́n ṣe gbogbo 14 ritual tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí aya kábíyèsí pátápátá wọ́n dẹ̀ yege. Ẹ̀yin èèyàn lé àtúgbọ̀ débi pé even gan kí Queen Naomi láwọn ò ṣe mọ́ kí wọ́n yọ àwọn gbogbo àwọn nǹkan tán ti ṣe kúrò lára wọn kán bá wọn ṣe kán cleanse wọn. Nǹkan
tí ó máa ṣẹlẹ̀ ni pé ọmọ tó bí Tádéníkáwò prince yìí ó sì máa jẹ́ crown prince nítorí wípé kí wọ́n tó bí ni wọ́n ti ṣe gbogbo àwọn ritual 14 èyí tí wọ́n ṣe. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. So wọ́n ní pé wọ́n ń sọ fún àǹtí wa wípé gbogbo ọ̀rọ̀ tí àǹtí wa ń sọ nípa crown prince wọ́n ní wọn ò mọ nǹkan tó ń sọ o. Wọ́n ní wọn ò mọ nǹkan tó ń sọ rárá. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. So ìgbà tó bá máa dìgbà tí wọ́n máa jẹ ọba gbogbo àwọn ọmọ ọba náà máa wá pátápátá. Ifá ló máa mú ẹni tí wọ́n máa fi jọba nínú gbogbo àwọn ọmọ ọba yìí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. So ìtànkítàn tí àǹtí wa pa wọ́n ní kán má parú ìtàn báyẹn mọ́ o wípé nítorí pé crown prince kan tán sì mọ̀ ní Ilé Ifẹ̀ òun ni Tádéníkáwò. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa wọn ní àṣẹ láti sọrú ọ̀rọ̀ tó ń sọ yẹn. Wípé ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn kó má jẹ́ pé ọ̀rọ̀ yìí òun ló máa ṣe nǹkan tí ló máa bí nǹkan tí ò ní dáa. Wípé so kán má sọrú ọ̀rọ̀ báyẹn mọ́. Ìtorí ẹ̀ ni a fi gbọ́ tí wọ́n ní kán pe Queen Naomi kan apologize àti Tádéníkáwò tí wọ́n fi ní wọ́n pe Queen Naomi pé aago wọn ò go through eventually wọ́n get across sí Queen Naomi bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa wọ́n ní kán má ever sọrú ọ̀rọ̀ báyẹn mọ́ o wípé nítorí pé kò sí ààyè fún irú ọ̀rọ̀ báyẹn ní Ilé Ifẹ̀. Wípé wọn ò fi ààyè gba àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àǹtí wa yìí. Ẹ mọ̀ pé nǹkan tí àǹtí wa ṣe yẹn nǹkan tó lágbára ni tí wọ́n jáde tí wọ́n ń pe ọmọ wọn ní crown prince. Nǹkan tó lágbára ni wọn ò dẹ̀ fààyè gbarú nǹkan báyẹn. So wọ́n ní pé irú ọ̀rọ̀ báyẹn kán má sọ mọ́. Ẹ̀yin èèyàn lé. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn o. Tán wọ̀n àǹtí wa o wípé láyéláyé kán má tún sọrú ọ̀rọ̀ báyẹn jáde lẹ́nu mọ́. Ẹ̀yin èèyàn lé mo kí gbogbo yín o. Ìpè ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún ń sọ nítorí àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ tọ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dẹ̀ tún ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yẹn kan sí wa ní Mashola Gist TV @gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o tí wọ́n ní wọ́n wọ̀n àǹtí wa wípé ọ̀rọ̀ tí wọ́n sọ kán má ever sọ mọ́ nítorí pé wọn ò fi ààyè gba irú ọ̀rọ̀ báyẹn ní ìdílé àwọn ọba. So ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní tí àǹtí wa bá tún ṣe nǹkan tó ṣe yìí wípé kó má lọ jẹ́ pé nǹkan tó máa gbà lọ́wọ́ wọn ó máa pọ̀ gan o. Ipò máa cost wọn ní a lot. Wípé yàtọ̀ sí yẹn wípé gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n ń ba ìdílé ọba jẹ́ ni kì í ṣe pé ó ń tún ṣe. Ipọ́n dẹ̀ máa fine wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. But tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín. Ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo nǹkan tí mo sọ fún yín mi ò sí ní ìdílé ọba o. Nǹkan tá a gbọ́ allegedly la wá sọ fún yín. Ṣùgbọ́n àwọn àṣà àti ìṣe ọba gbogbo ẹ̀ ni a rí tí a dẹ̀ gbọ́ nípa ẹ̀. A ní ká wá torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers a kí yín ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o.
Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.